Yesufu àti Sanusi rìn ní bèbè ẹ̀wọ̀n, ṣé ni wọ́n dáwọ́-jọ lu ọkùnrin kan pa. Àwọn ọlọ́pàá agbègbè Ìpọ̀nrí ní Sùúrùlérè ìpínlẹ̀ Èkó ti mú géńdé ọkùnrin méjì kan, ọ̀gbẹ́ni Yesufu Ahmed ẹni ọdún 22 àti ọ̀gbẹ́ni Ọláyínká Sanusi ẹni ọdún 24. Ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n ni pé àwọn méjèèjì ọ̀hún dáwọ́-jọ lu olóògbé Sharafadeen Àtàndá pa nítorí tí wọ́n ka ẹ̀sùn awúrúju kan mọ́ ọ lẹ́sẹ̀ pé ó jí ilẹ̀kùn mọ́tò gbé lọ́dọ̀ àwọn. Aláròyé gbọ́ pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kínní ọdún 2024 yìí ni àwọn méjì ọ̀hún fi ẹ̀sùn ìwà olè kan olóògbé náà pé ó jí ilẹ̀kùn mọ́tò àwọn gbé sá lọ, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lù ú gidigidi. Gbogbo àlàyé àti ẹ̀bẹ̀ tí olóògbé náà ń bẹ̀ pé òun kọ́ lòun jí ilẹ̀kùn mọ́tò tí wọ́n wá yìí ní kò wọ àwọn èèyàn náà létí rárá. Bẹ́ẹ̀ ni wọn kò dáwọ́ lílù tí wọ́n ń lù ú dúró, wọ́n sà ń lù ú ni. Ẹnu lílù burúkú tí wọ́n ń lu olóògbé ọ̀hún ni wọ́n wà tí ìyẹn fi ṣubú lulẹ̀ gbalaja nítorí tí ẹ̀jẹ̀ tó jáde lára rẹ̀ ti pọ̀ jù. Ni wọ́n bá sáré gbé dìgbàdìgbà sínú kẹ̀kẹ́ márúwá kan lọ sílé ìwòsàn ìjọba agbègbè náà, ṣùgbọ́n ó dákẹ́ mọ́ wọn lọ́wọ́ lásìkò tí wọ́n ń gbé e lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn láìpẹ́ yìí sọ pé DPO tẹ̀sán Ìpọ̀nrí ní Sùúrùlérè ló gba ìpè pàjáwìrì pé àwọn géńdé méjì kan lágbègbè náà dáwọ́-jọ lu olóògbé kan pa nítorí tí wọ́n fẹ̀sùn kàn pé ó jú dúkìá àwọn lọ́nà àìtọ́. Alukoro ní ìyàwó olóògbé náà ló lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá tẹ̀sán agbègbè Ìpọ̀nrí létí. Ó lóun gba ìpè kan láti ọ̀dọ̀ àwọn aráàlú pé àwọn kan ń lu ọkọ òun lórí ẹ̀sùn tí kìí ṣe tiẹ̀. Nígbà tó fi máa débi tí wọ́n ti ń lu ọkọ rẹ̀ yìí, ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n gbé e sínú kẹ̀kẹ́ márúwá kan tí wọ́n sì sáré gbé e lọ sílé ìwòsàn ìjọba, ṣùgbọ́n ojú ọ̀nà ló ti kú sínú kẹ̀kẹ́ ọ̀hún ni wọ́n bá gbé òkú rẹ̀ jù sílẹ̀, wọ́n sì sá lọ ráúráú. DPO tẹ̀sán ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ rán àwọn ọmọọṣẹ́ rẹ̀ kan lọ láti lọ fọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá agbègbè náà báyìí. Ìwádìí ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí, tí wọ́n sì máa tó fojú gbogbo wọn balé ẹjọ́ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí alukoro ṣe sọ. Bákan náà ni wọ́n ti gbé òkú olóògbé náà lọ sí mọ́ṣúárì kan tó wà nílé ìwòsàn Mainland Hospital láti ṣàyẹ̀wò sí i dáadáa. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.